ẹ̀yin ènìyàn wa wàhálà ńlá lélẹ́yìí tó dé bá àwọn ọmọ nàìjíríà ní South Africa yìí o wàhálà ńlá gidi ni o. àwọn ìjọba South Africa immigration wọn ni ọlọ́pàá wọn ni bí wọ́n ṣe tò sẹ́nu ọ̀nà iléèwé àwọn ọmọ ní South Africa lélẹ́yìí tí wọ́n ń pe àwọn ọmọ nàìjíríà jáde kúrò nílé ìwé lẹ́yọ kọ̀ọ̀kan. bí wọ́n ṣe ń pè wọ́n báyìí ni wọ́n ń tò wọ́n sẹ́nu ọ̀nà ni wọ́n ń pe àwọn òbí wọn, yá ọmọ nàìjíríà ni ẹ́, ó yá wá mú ọmọ ẹ. gbogbo àwọn tí wọ́n fi ọmọ sílé ìwé ní South Africa gbogbo wọn pátá ni wọ́n kó jáde tí wọ́n ní kí wọ́n máa lọ, wọn ò fẹ́ rí wọn mọ́ nílé ìwé látàrí àkóbá tí àwọn ọmọ Ìgbò ṣe. ẹ̀yin tẹ́ ẹ sọ wípé àwọn ọmọ Ìgbò wọn ò kì í ṣe ọ̀tá ọmọ Yorùbá, wọn ò kì í ṣe kíní kan Yorùbá. a ní níbi tá a bá dé kí olúkálukú rìn ìrìn títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ta ló dá ogbó rògbòdìyàn sílẹ̀? àwọn ọmọ Ìgbò ló dá sílẹ̀ látàrí ọba Ndigbo ese eléyìí tí wọ́n ní wọ́n ń jẹ kiri. ṣé dandan ni kí ẹ jẹ oyè ní ìlú onílùú ni? wọ́n ti wá ṣe àkóbá fún gbogbo ọmọ Nàìjíríà báyìí. nǹkan tá à ń sọ nìyẹn pé wọ́n Nàìjíríà orúkọ yẹn wípé wọ́n fi ń pe oníkálukú àkóbá tó ń ṣe òun leléyìí. ara àwọn àkóbá òun tó ń ṣe leléyìí o. ẹ wá wo àwọn ọmọ ọlọ́mọ àti wípé orílẹ̀-èdè South Africa ẹni tó bá lè fi ọmọ ẹ̀ sílé ìwé, ìyẹn túmọ̀ sí wípé ẹnìyẹn ó ní ìwé ìgbélùú nìyẹn. ẹnìyẹn ò lè kò ṣe pé ó fẹ́ sá lọ. wọ́n ti fi ọmọ sílé ìwé wo àwọn ọmọ tó ti dàgbà, ẹ ṣáà wò wọ́n bí wọ́n ṣe ń kó wọn jáde. bẹ́ẹ̀ náà ni wọ́n ń lọ sí hospital. ó yá ìwọ tó bá ń ṣe ọmọ South Africa nínú ilé ìwòsàn, ó yá máa dìde. wọ́n lé wọn jáde lẹ́yọ kọ̀ọ̀kan. ṣẹ́tẹ̀ white hospital yẹn kì í wá ṣe Nàìjíríà nìkan, gbogbo immigrant gbogbo àjèjì níbẹ̀ pátá ni wọ́n lé jáde nínú hospital. eléyìí ó pàkàsọ. Libya gan wọn ò lé àwọn èèyàn jáde lọ hospital. kẹfì wá mọ̀ ìwà ṣé pé wọ́n burú tó lè ní South Africa. ìdí tá a fi ń sọ nìyẹn wípé àjò lè dùdùdùn kó dàbí ilé o. gbogbo wa pátá, gbogbo ọmọ Yorùbá tó wà lókè òkun àti nílé àti lẹ́yìn odi, ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ. bákan náà ni ẹ̀yẹ ènìyàn wa àwọn prodigal son, àwọn agbésùmọ̀mí wọ́n ní ọ̀pọ̀ àwọn ti sún síwájú o wípé highway làwọn ti ń operate báyìí. ẹ̀wọ̀ àwọn nìyẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti dá àwọn ọkọ̀ dúró, wọ́n wá bọ́ síwájú, wọ́n to igi síwájú, wọ́n ya fọ́tò níbi soundboard highway wípé highway làwọn ti ń operate báyìí o. àwọn prodigal son nìyẹn nínú Nàìjíríà. jẹ́ ká gbọ́ ọ̀kan tó ń ṣẹlẹ̀ ní South Africa. As a black man, as an African, South Africa is the worst country you will live. èyí ló ń tó ṣẹlẹ̀ ní South Africa lọ́wọ́lọ́wọ́ o. àwọn adarí wa ìkàlélẹ́ yìí o pẹ̀lú bí wọ́n ṣe tún ìlú ṣe ìwà ìkàlélẹ́ yìí o. They went into the school, all the students, they chased them out from the school. As long as you are not from South Africa, they will chase you out. Your parents will come and pick the children out of the school. Àṣàkẹ́ TV This is what South Africans are doing to all the Africans that are living in their country. South Africa is the worst place that you will live as a black man, as long as you are not from South Africa. If you are living in South Africa, your life is in danger. I'm telling our brothers, our sisters that are living in South Africa, you people should know what to do and leave South Africa for them. Your life and your property. látàrí bí ìjọba Nàìjíríà bí wọ́n ṣe Either you tún ìlú lose your ṣe. life or you lose your property. It's better for you people, all the Africans that are living in South Africa, look for means to come out òun ló from jẹ́ that kí àwọn country. Nàìjíríà ń That jápa country is the káàkiri worst gbogbo place. orílẹ̀-èdè. Worst place that you will live as a black man. South Africa hate their fellow black people. The students, they chase them out from the school. ohun tó ń ṣẹlẹ̀ ní South Africa lọ́wọ́lọ́wọ́ báyìí ó What is lágbára happening in the gidi. hospital? This is their hospital. You can see their hospital. If you know yourself that you're not South African, please stand up. Please stand up. Please don't try and stand up right now. Stand up. Sister, are you South African? Are you South African? Because we are going to check everybody. ẹ bá wa pín ètò yìí ẹ̀yẹ ènìyàn wa Àṣàkẹ́ TV show. wọ́n lé àwọn ènìyàn jáde nílé ìwòsàn ní South Africa. àwọn immigrant
wọ́n lé wọn jáde kúrò nílé ìwòsàn. Ilé yìí ti ga o. If you know yourself that you're not South African, Ẹ bá wa pín ètò ìkókò ìjọba Nàìjíríà lọ́wọ́. These guys, they came to the hospital. They said that if you're not from South Africa, move out from this hospital. People that are sick, they came to hospital to receive treatment. South Africa is these people are very hatred and wicked. People that are sick, they Ṣé came to tíjọba hospital to Nàìjíríà bá receive tún ìlú ṣe ṣáwọn èèyàn and á máa South jápa? African citizen came in the hospital and tell them, if you're not from the South Africa, Yorùbá move jí out má from this sùn. hospital. This is a wickedness. The same South Africa Àṣàkẹ́ TV we bring show. out gun, killing their own fellow black people, massacring them. Down we come when South Africa, we suffer, we regret all those things that we are seeing they are doing to their fellow black people. It may be in 100 years time, it may be in 200 years time, it may be in 50 years time, I don't know. But down we come when South Africans, we regret they will suffer for all those things they are doing their fellow black people that are living in their country. This generation that are doing this thing, they may die before that time. It may be in 300 years or 200 years. Next 50 years, in next 100 years, time will come. Or in next 200 years, time will come when South Africa, they will regret, they will suffer for all those things they are doing to their fellow black people that are living in South Africa. Time will come. They will regret it. It may be happen now, it may be happening in future. It may happen when that time will come. All those people that are doing this thing, they may not be alive anymore. Their children will be suffering this thing they are doing to their fellow black people in South Africa. Mark my word. The time will come when South African people will regret this. It may be in this generation, it may be in next generation, I don't know. But time will come when they will suffer this evil. Listen, you people should forget about what happened, the protest they did concerning what they do about Ezendibo. That one is different. South Africa hates their own fellow black people. South Africa, they hate their fellow black people. Whether you're from Ghana, Nigeria, Cameroon, Zimbabwe, Kenya, as long as you're not from South Africa, they hate you. If they see you if they see you in their country, they will set you out. They will tell you to go out from their country. This is what South Africa are doing. Killing their own fellow black people. This is what South Africa are doing. But time will come when South Africa will regret this evil they are doing. Ẹ̀yin ènìyàn wa, àwọn ọmọ iléèwé yẹn lè rí yẹn o, àtàwọn òbí wọn tí wọ́n lọ pa àwọn òbí wọn wá kan wá máa wá mú àwọn ọmọ wọn. Ẹjọ́ ta ló jẹ̀bi ọ̀rọ̀ wọ̀nyí o? Ṣé ìjọba Nàìjíríà ni tàbí àwọn tó lọ jẹ Ezendigbo? Tí ìjọba tán bá tún ìlú ṣe, South Africa, Africa tó ń ṣerú eléyìí, tí ìjọba tán bá tún ìlú ṣe, tí iṣẹ́ wà, táwọn ọmọ iléèwé jáde tó ríṣẹ́ ṣe, ṣé àwọn èèyàn á máa jápa? Ṣé wọ́n á máa jápa lọ sí South Africa? Ṣé wọ́n á máa jápa lọ sí Libya? Ṣé wọ́n á máa lọ sí Oman? Ṣé wọ́n á máa lọ sí Egypt? Ṣé wọ́n á máa lọ sí gbogbo ilẹ̀ àràbọ̀ káàkiri? Àwọn míì wà ní desert báyìí tí iyẹ̀pẹ̀ ti rúbò wọ́n lójú níbẹ̀. Àwọn ogunlọ́gọ̀ ọmọ Yorùbá Nàìjíríà ló ti ṣègbé sórí omi Mediterranean Sea. Ẹ wá wo South Africa, nǹkan tójú àwọn ọmọ Nàìjíríà ń rí níbẹ̀ o. Ṣé tí ìjọba bá tún ìlú ṣe, tí iná wà, tómi wà, tí gbogbo nǹkan ń lọ déédéé, tí ètò ààbò wà, ṣé oníkálukú ò ní dúró nínú ìlú ẹ̀ ni? South Africa tá à ń sọ, ṣé bí wọ́n ṣe rí lénìí ni wọ́n rí tẹ́lẹ̀ ni? Ṣé bí àwọn náà ṣe bí wọ́n fight for freedom wọn ni? Ṣé bí wọ́n jà fómìnira wọn ni? Òun nìyẹn o. Yorùbá jí má sùn. Ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin náà ti bá wa gbọ́ gbogbo àwọn àlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́. Ṣé ẹ rí bí wọ́n ṣe ń tọ́ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fi ọmọ sí ilé ìwé ní South Africa lẹ́yìn ìgbà tí wọ́n ti mú gbogbo ṣọ́ọ̀bù wọn tí wọ́n ti pa, èyí tó fẹ́ dáná sun wọ́n ti dáná sun, wọ́n wá kọjá sí ilé ìwé àwọn ọmọ wípé ọmọ Nàìjíríà tó wà nílé ìwé yìí dà, wọ́n ń pè wọ́n jáde lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Àwọn olóṣèlú àkóbá ilé àwọn ọmọ Ìgbò àti wípé pípapọ̀ tí wọ́n pa gbogbo wa pọ̀, bó ṣe máa tẹ̀síwájú leléyìí. Àyàfi tó kálukú bá ṣe títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀,
torí orúkọ tó ti fi pe gbogbo àpapọ̀ yẹn bó ṣe máa fà kó bá leléyìí. So àwọn ẹni ẹlẹ́ni tó wà ń bẹ̀ báyìí àbí tí wọ́n rí tọ́rọ́kọ́bọ̀ ṣe bí ìlú ò dá ni tí ìlú bá dá kí ni àwọn èèyàn lọ ń ṣe ní South Africa tá à ń sọ yìí ṣé bó ṣe rí ní látẹ̀yìnwá leléyìí ni ṣe bí àwọn náà revolution àbí Mandela ló jà fún wọn kí wọ́n tó máa rí bí wọ́n ṣe rí lénìí òun ni wọ́n fi sọ immigration wọ́n sọ ó ní go back to your country go and fight for your freedom. Immigration wọn yẹn báyìí wọ́n dúró pa sí orí nǹkan tí wọ́n sọ yìí wípé àwọn ọkọ tìyàwó yìí Ṣeun Dìgbò Igwe àti Emeka wípé wọ́n gbọ́dọ̀ deport wọn ni àwòrán wọn náà lẹ́ ń wò yẹn ṣùgbọ́n wọ́n ti bá fi ṣe àkóbá fún àwọn tó ń gbé bẹ̀. ẹ mọ̀ kan tí brother wa sọ nísìsiyìí pé òkèlè gbígbẹ tòun tà láfíà o tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ o ẹ jẹun gbẹ tẹ wà ní South Africa ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá o ibi téèyàn bá ń gbé tógun bá ti pọ̀ jù báyìí onítọ̀hún máa ń yẹra ni o onítọ̀hún máa ń yẹra ni o àmọ̀ràn tèmi nìyẹn o Libya níbi tí Libya le tó eléyìí tí wọ́n ṣe ní South Africa wọn ò ṣe ní Libya o wọn ò lọ kó àwọn èèyàn kúrò nílé ìwé o wọn ò lé àwọn èèyàn nílé ìwòsàn o kẹ́ ẹ fi mọ̀ wípé àwọn gan fúnra wọn ní ìwà ìkà lọ́wọ́ racist tí wọ́n gan ó kọjá bẹ́ẹ̀ tí kì bá ṣe bẹ́ẹ̀ ìwòsàn la pè yí ètò ìwòsàn kan ti máa lé wọn kúrò nínú ilé ìwòsàn nígbà tí wọn kì í ṣèjọba location 419 ṣe bẹ́ẹ̀ rí àwọn agbésùnmọ̀bí bí wọ́n ṣe ń dára bí wọ́n ṣe bó ṣe wù wọ́n orí ìyẹn ti fi hàn wípé kò sí orílẹ̀-èdè tó lè gba irú nǹkan tó ṣẹlẹ̀ ní location 419 ní ilẹ̀ títí wa ẹ̀ kò sí orílẹ̀-èdè tó lè gba irú ẹ̀ wọ́n ní kí wọ́n máa repentant boko wọ́n ń gbà wọ́n sínú iṣẹ́ ológun wọ́n ń dà wọ́n mọ́mọ́ tọ́ chief of defence staff ló la inú gbàgà ló sọ wípé prodigal son ni wọ́n wípé wọ́n nílò láti rehabilitate wọn ó ṣẹlẹ̀ nínú bíbélì ṣé South Africa chief of defence staff wọn immigration wọn ṣó lè sọrú ẹ̀ lẹ́nu so àwọn tó wà nínú South Africa wọ́n jẹ oyè ní báyìí o wọ́n jẹ ọba Ṣeun Dìgbò òun ló torí gbé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ẹ̀dẹ̀ pé tẹ̀kàntẹ́lẹ̀ náà àwọn náà oríṣiríṣi àwọn kan ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ tí wọn ò fẹ́ rí àjèjì àìmọye ẹ̀mí tó ti ṣòfò àìmọye ẹ̀mí tó ti sọnù níbẹ̀ ṣé wá rí àwọn brothers and sisters wa Yorùbá tó wà ń bẹ̀ ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá o tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ o olúkálukú kó kíyè sára o ìlú téèyàn bá wà tó bá ti ń gbógun tógun bá ti ń le jù bá èèyàn máa ń yẹra nírú ìlú bẹ́ẹ̀ ni o ẹ wo àwọn prodigal son àwọn first class citizen àwọn lẹ̀ ń wò yẹn wọ́n kó gidi náà bọ́n ṣe máa ṣẹ́ṣẹ́ rí àwọn tó ti ní experience tó ti bọ́ sí wọn lọ́wọ́ ni wọ́n mọ orúkọ tí wọ́n ń ṣe yìí bí wọ́n ṣe máa kógi sọ́nà nìyẹn tó bá ti kó gidi náà àwọn tó ọkọ̀ tẹ̀ ń wò lẹ́yìn wọn yẹn wọ́n ti dá wọn dúró àwọn kan ti wà ń bẹ̀ àwọn lẹ́yìn bóyá àwọn làwọn ọ̀gá wọn àwọn ọ̀gá wọn lélẹ́yìí wọ́n wá ní káwọn tó kúrò ní location yìí o àwọn gbọ́dọ̀ show ẹ̀ fún gbogbo ọmọ Nigerians àwọn gbọ́dọ̀ show ẹ̀ fún ìjọba Nàìjíríà wípé ẹ wo àwọn ti gara tán o highway làwọn ti operate báyìí o wọ́n wá ya fọ́tò ọ̀nà Katsina nìyẹn rí wọ́n wá ya fọ́tò wọ́n show ẹ̀ pé sáńbọ̀dù yìí highway ló wà ń bí o highway náà ń pè bí o ẹjọ́ ibi tí wọ́n wà yẹn ta ló yẹ kó lọ dojú kọ wọ́n níbẹ̀ yẹn ṣé citizen ni ṣé àwọn ará ìlú ni tàbí àwọn ológun tàbí àwọn ọlọ́pàá tàbí àwọn air force níbi tí wọ́n wà yẹn ṣé wọn ò lè gun bàálù lọ síbẹ̀ ọkọ̀ ogun òfurufú tí wọ́n torí ìdìtẹ̀gbàjọba tó ṣẹlẹ̀ ní Benin lọ́dún tó kọjá tí wọ́n torí ẹ̀ tí wọ́n lọ́ǹṣì 2 fighter jets so fighter jet tí wọ́n lọ́ǹṣì lọ Benin yẹn ṣé wọn ò lè lọ jù sí àwọn tó wà ní highway yìí ni àti bí wọ́n ṣe máa ń kóra wọn jọ àwọn náà lẹ́ ń wò yìí bí wọ́n ṣe máa ń kóra wọn jọ yìí ṣé wọn ò lè lọ jù sí wọn láàrin ni wọ́n wá ń gara pé ẹ wo highway làwọn wà o kò dẹ̀ sí ọ̀kan tó tẹ̀yìn ẹ̀ jáde ẹ wo ara àwọn owó ìlú tí wọ́n ń jí ẹ wo agbègbè yìí ẹ wo bọ́n ṣe yọ ṣọ́ọ̀bù lọ rẹ́rẹ́rẹ́rẹ́ bóyá wọ́n fi gba ilẹ̀ síbẹ̀ ni o torí mi mọ̀ bí èèyàn á ṣe wá yọ ṣọ́ọ̀bù sí irú location yìí mo rò bóyá àárín ìlú náà máa ń yọ ṣọ́ọ̀bù sí ẹgbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń kọ́lé ẹ̀ tẹ́ ẹ̀ ń ralẹ̀ tẹ́ ẹ̀ ti kọ́lé dáadáa ṣe bí àárín ìlú náà máa ń yọ ṣọ́ọ̀bù sí ṣé inú gbóná máa wá yọ ṣọ́ọ̀bù sí ni ìyẹn túmọ̀ sí wípé
ara àwọn tó jí owó ìlú ilẹ̀ tẹ́ ń wò yẹn wọ́n fi ṣọ́ọ̀bù yẹn bí wọ́n fi wá gba ilẹ̀ yẹn síbẹ̀ ẹ jẹ́ ká fi ohùn sí bí ṣọ́ọ̀bù yẹn bó ṣe pọ̀ tó nínú igbó ń bẹ̀ yẹn ni wọ́n wá yọ sí ṣọ́ọ̀bù tó wá yọ ẹ̀ báyìí àwọn wo ló wúlò fún àwọn owó tí wọ́n ń run síbẹ̀ tán fi yọ àwọn wo ló wúlò fún ẹ bá wa fohùn sí. ẹ jọ̀ọ́ mo ní láti rí ẹni tó kọ́ ṣọ́ọ̀bù yìí kí n mọ motive ẹ̀ kí n mọ reason tó fi kọ́ ṣọ́ọ̀bù sí irú location báyìí ṣọ́ọ̀bù yà tó 40 nírú location nírú area yìí azin ẹ máa wo nírú location ní new site nínú area yìí kí hàn dẹ́ kọ́ adúrú ṣọ́ọ̀bù yìí Àṣàkẹ́ TV show kí ló dé jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run ó tiẹ̀ ti kọ́ ti fi gbalẹ̀ àdúgbò gan báyìí wọ́n yìí ti kọ́ wọlé àdúgbò àbẹ́ẹ̀rì ni so ẹ jọ̀ọ́ ẹ bá mi tag ẹ tó kọ́ kíní yìí mo ní láti mọ ènìyàn reason tó fi kọ́ adúrú ṣọ́ọ̀bù yìí sírú location báyìí nínú new site kí ló dé ìmí máa ti wà lẹ́yìn ṣé bá wa gbọ́ bẹ́ẹ̀ yẹn pé ta ló bá wa mọ ẹni tí ó wá rí adúrú ṣọ́ọ̀bù yìí kalẹ̀ sí bí o so ṣé àwọn ewé àbí àwọn igi tó wà ń bẹ̀ ló fẹ́ máa nọ́jà ń bẹ̀ àbí ló fẹ́ máa rẹ́ǹtì ṣọ́ọ̀bù ń bẹ̀ ibi tó tẹ̀ tí develop wọ́n yọ ṣọ́ọ̀bù síbẹ̀ ìyẹn túmọ̀ sí wípé ṣé bá wo pé ẹnu ọ̀nà ni wọ́n yọ ṣọ́ọ̀bù wọ̀nyẹn sí ẹ̀yìn ẹ̀ lọ́hùn tẹ́ bá wò dáadáa rí pé ilẹ̀ yẹn lọ wọ́n fi gba ilẹ̀ síbẹ̀ yẹn ni àbí ara àwọn owó ìlú tó jí kó kan tó fi ń ṣe kiri nìyẹn wọn ò parí ẹ̀ o wọ́n àbádọ̀ ẹ̀ síbẹ̀ báyìí àìmọye ghost estate bẹ́ẹ̀ yẹn bó ṣe pọ̀ wọ́n á kọ̀ lọ bẹ̀ wọ́n á kọ̀ lọ rí owó yẹn bà síbẹ̀ ìlú dẹ̀ wà ìlú òdẹ kúrò lójú kan kò sí development pẹ̀lú gbogbo kan tẹ́ ẹ ṣe wọ̀nyí àwọn èèyàn ò rí légbé àwọn owó wọ̀nyẹn báyìí kẹ́tẹ́ fi yọ wá rúùmù àwọn tó rí légbé yẹn kẹ́ ṣàwọn síbẹ̀ kán tẹ̀ máa rí ibi sùn wọn ò lè ṣe yẹn property ni ara àwọn ilé tí Àlàó Akálà tán kó kalẹ̀ òun ló ń dá rògbòdìyàn lẹ̀ nínú ẹbí wọn yẹn ara àwọn property wọn náà lẹ́ ń wò yẹn wọ́n tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ní 7,000 acres of land kẹ́nìkan máa ní wọ́n ṣe ní Sóṣogbo ni wọ́n ní sí Bẹ̀rẹ̀ ni wọ́n ní sí Bódìjà wọ́n gba ilẹ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ní kí ló dé àwọn èèyàn dẹ̀ wà tí wọ́n nílò àwọn kan wọ̀nyí àwọn owó tó yẹ kẹ́ fi tún ìlú ṣe ẹ máa kó kiri ẹ̀yin nìkan gbogbo bó ṣe kó pamọ́ náà báyìí ẹ̀yin wọn gan báyìí ṣé gbogbo ẹ̀ ò dàrú wọ́n ní kó lọ máa ṣe DNA test àwọn ọmọ wọn yẹn ní Àlàó Akálà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí ogun property wọn báyìí ó dá rògbòdìyàn lẹ̀ nínú ẹbí wọ́n ń jà lé lórí estate jọ̀rọ̀jọ̀rọ̀ kan tán ló wà ńlẹ̀ òun ni wọ́n ń jà lé lórí yàtọ̀ sí àwọn properties míì tó wà òun lẹ́ ń wò yẹn wọ́n ṣe kó list yẹn síta nìyẹn kí ẹnìkan ní adúrú list ilẹ̀ property báyìí kí ló dé ṣógun láyé ni nǹkan tí ìlú ò fi develop nìyẹn ẹ dé orí ipò àwọn owó tó yẹ kẹ́ fi tún ìlú ṣe ẹ máa kó sọ́wọ́ ẹ máa kó mi ẹ máa kó rọ mi gbogbo ẹ wá rí bálabàla kò sọ́nà kò sómi kò síná ẹ̀ẹ́dẹ̀ tí máa promise upon promise ní wọ́n bá débẹ̀ wọ́n á tún ṣe bẹ́ẹ̀ rí àwọn owó tí àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ń gbà tí wọ́n ń yá tán fi ń tajà gbómúlé láńtà gbédìlé láńtà òun ni àwọn agbésùmọ̀mí gbà tí wọ́n ń celebrate yẹn o 53 million ni wọ́n gbà lọ́wọ́ fámìlì kan ni wọ́n bá ń ṣe alihamudulilayi pé àwọn ti gba jackpot àwọn ti wọ́ ike àwọn gaima àwọn ti sanwó ó nìyẹn ẹ jẹ́ wo alihamudulilayi ni wọ́n ń pariwo owó olówó owó ẹ̀jẹ̀ owó omijé ojú àwọn ènìyàn wọ́n talẹ̀ wọ́n talé wọ́n ta gbogbo ẹ̀kọ́ tó rí owó yẹn ṣàjọ ẹ wo àwọn nìyẹn tó ń ṣe alihamudulilayi àwọn ti rówó gbà. kuɗi ne mulkin amma na hula wani da yin kawai talashi ya miliyan 50 ya kare an tsara da dare bidiyon 53 wadda gani tila miliyan 50 da ungala to da kare hala alhamdulillah abun nema ya samu godiya ta tabbata ga Allah kare ko nan miliyan 50 da nawa ne da uku ne nan miliyan 50 Nama alhamdulillah.
ó nìyẹn èdè Arabic ni wọ́n ń sọ yẹn o. Talatamsin 53 mílíọ̀nù wọ́n ṣe alhamdulillah àwọn dúpẹ́. Ṣé ti rí pé àwọn eléyà àjèjì ni wọ́n wọ̀lú wá wọ́n dẹ̀ wá ń jẹ gàba lórí ará ìlú. Arabic ni wọ́n ń sọ lẹ́nu yẹn. Ó ga o. ṣé ẹ rí wọn bẹ́ẹ̀ yẹn ní ìlú tó lọ́ba tó ní ìjòyè o, ẹ wo itú tí wọ́n pa nínú ìlú. Àníṣe Yorùbá jẹ́ ká jí lójú oorun wa. Àwọn èèyàn wa tó wà ní South Africa, ẹ̀yin tẹ́ ẹ bá léèyàn síbẹ̀ ẹjọ́ ẹ pè wọ́n o, kẹ́ bèrè àlàáfíà wọn o. Ògbòdìyàn ṣẹlẹ̀ ńbẹ̀ gidigidi o, wọ́n gbógun ti àwọn ọmọ Nàìjíríà níbẹ̀ o. Dèta fi ń sọ nìyẹn wípé àníṣe kólúkálukú wa níbi tá a bá dé ká jí lójú oorun wa, ká jí lójú oorun wa. Gbogbo àwọn orílẹ̀-èdè tá a wà káàkiri ìjọba ibẹ̀ ó lè jẹ́ ẹ̀kan náà kí wọ́n pa òun dà kan ní wọn ò fẹ́ dúdú mọ́, wọn ò fẹ́ káwọn ò fẹ́ rí Nàìjíríà ń bẹ̀ mọ́. Òun ló ń ṣẹlẹ̀ South Africa yẹn o, àti ilé ìwòsàn àti ilé ìwé, gbogbo àwọn ọmọ wọn tó wà nílé ìwé wọ́n lé wọn dànù ni. Ṣé ẹ ti rí? Ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn? Ṣé ẹ rí nǹkan táwọn ọmọ Ìgbò tó padà wá dá sílẹ̀? Ṣé ẹ rí àkóbá tí orúkọ yẹn Niger area àti Floration tó sọ nígbà yẹn? Ṣé rí nǹkan tó dá sílẹ̀? Ṣé rí àkóbá tó ń ṣe káàkiri orílẹ̀-èdè àràbó gan? Wọn ò ṣe eléyìí tí wọ́n ṣe ní South Africa. South Africa tí wọ́n ti lé wọ́n mọ̀jọ́ tó ń ní ìyàn lára, wọ́n mọ̀jọ́ tó ń ní immigrant lára, tí wọ́n ti lé wọ́n náà ò fẹ́. Wọ́n ní revolution yẹn wọ́n ní is for only fún àwọn nìkan ni. Wọ́n ní kì í ṣe fún immigrant, kì í ṣe fún àjèjì. Wọ́n ní àwọn nìkan ni Mandela gba freedom fún. Àwọn ò fẹ́ rí àjèjì. Tó tán wọ́n tó bá ti fi àparí iṣu hàn àlejò, orin ilé tó ń lọ nìyẹn. Òun ni wọ́n ń sọ yẹn ní South Africa. Ẹ bá wa pín ètò yìí kókó gbogbo àwọn tó bá léyàn sí South Africa o. Ẹ pè wọ́n o, ẹ béèrè wọn o, alpha o, kólúkálukú kan wá wọ̀rọ̀ kan fi ṣàdá o. Òkèlè gbígbẹ tó ń ta àlàáfíà o. Tẹ́mi bá wà ìrètí ń bẹ o, àní dààmú o. Ní orí ìkànnì wa náà níbi ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show. Bá wa pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀. Ẹ bá wa subscribe sórí YouTube channel wa. Ṣé pé ìkànnì tuntun ni? Ẹ máa bá wa tẹ̀, ẹ máa bá wa pín, ẹ bá wa máa subscribe, ẹ tẹ love, ẹ tẹ like, ẹ comment. Ọwọ́ tẹ fi ń tẹ̀yàn ní fi gbọ́mọ sí o. Elédùmarè á ràn wá lọ́wọ́ o. Odùduwà á gbé wa o láṣẹ Èdùmàrè. Àṣàkẹ́ TV show. Àṣàkẹ́ TV. Àṣàkẹ́ TV show.